mo dúpẹ́ lọ́wọ́ covid tó jẹ́ kó lórí burúkú lọ sí school. Ọjọ́ wo ló ṣe nọ́ọ̀sì tán tí ò ní jẹ́ ká gbádùn? Ó parí nọ́ọ̀sì ẹ ní 2002 ò ní jẹ́ ká gbádùn. Yinka mo ń bọ̀ yẹn lọ bẹ́ẹ̀ wá pin number jáde. Wèrè ló jọ oní terms and conditions. Ó wo show, ó fẹ́ wo show pa ni. Ó wo show ló gbé caption jáde pé àwọn tó bá dé lórí washing machine kó wá fowó ránṣẹ́. Ó wo show. Ó wo show ló ń sọ̀rọ̀ nípa Ọláṣẹ́ni o. Ẹ wo very quick one ní mi ní time. Ẹ tó bá fẹ́ join kó join. Ẹ káàárọ̀ ẹ káàsán gbogbo bí tẹ́ bá ti ń wò mí. Mi ní time. Ṣó ti yé yín, mo ṣẹ̀dí láti ibi iṣẹ́ ni. Mo dẹ̀ máa jẹun, mo dẹ̀ yìí máa sùn. Ó wo show, ó ní dá wọn lóhùn. Ó fẹ́ dáhùn pa. Ọmọ burúkú ìkejì ajá. Ọmọ burúkú ìkejì ajá. Ó dáhùn kí ni? A fẹ́ dáhùn pa. Ó dáhùn kẹ̀. Ó máa dáhùn o. Ó ṣe ní dáhùn. Ó ṣe ní dáhùn. Wàá fẹ́ dáhùn pa. Ó lo eléyìí lọ. Ó ṣe ní dáhùn. Ó mọ mẹ̀mẹ̀. Kí mo sọ? Ó mọ mẹ̀mẹ̀. Mo náà mọ nǹkan kan. Terms and conditions. Ẹni tó bá mọ nǹkan tó ń jẹ́ mental health capacity. So gbogbo àwọn tó ń bá sọ̀rọ̀, gbogbo àwọn tó wà lórí group ẹ, gbogbo àwọn tó ṣe kinní yẹn, ó rò pé nursing students ni wọ́n. A ní Yinka orí ẹ̀ tì yí, ó ti ní mental breakdown. Wo bó ṣe rí ná. Ó tiẹ̀ dá ọrùn ẹ̀ gùn. Ó dàbí ọmọ 74 years old. Wọ́n sọ fún ẹ ni. Ṣáwọn èèyàn sọ fún ẹ bó dàbí ọmọ 74 years old. Wo bó ṣe rí orí jálajàla, kò sí nǹkan tó fi sára. Sórí ẹnu ẹ ó fà ní ó bá lanu ẹ báyìí à ń wo gbogbo ọ̀fun ẹ ń bẹ̀ ni. Lọ fúnra ẹ nísinmi. Gbogbo tá à ń sọ ó get on you, is getting on you. Ó dẹ̀ ń gbọ́. Mo ní kí wá bá yín sọ̀rọ̀ lórí terms and conditions. Ṣé mọ̀ pé the terms and conditions is between a buyer and a seller. O sì máa lọ sí law of contract. O sì máa lọ ka law tí wàá lọ sí law of contract, law of agreement, law of gbogbo nǹkan. Mo ní wèrè ló jọsẹ́. Sórí nǹkan tó ṣẹlẹ̀ ni pé Facebook gan ní law and condition, ó ní terms and condition. Wọ́n ti sọ ọmọ 18, ọmọ tó gbúdọ̀ wọ lórí Facebook gbúdọ̀ jẹ́ 18. So tọmọ ẹ tó bá wà lórí Facebook tó jẹ́ under 18, you are a failed mother. Yinka, with all due respect fún àwọn tó kọ́ ẹ ní nursing, òfo ló gbà. Ìkejì ọjà ò mọ nǹkan kan. Ọlọ́run ló tiẹ̀ ní kó lọ sí school of nursing. Tó bá wá lọ sí school of nursing kọ́. Ṣé mọ nǹkan tó ń jẹ́ capacity, jẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ ti Facebook yẹn fún ẹ. Bísí wèrè, how are you? God bless you my darling sister. A kú ọdún òní. Omi tiẹ̀ fẹ́ dá show yẹn pọ̀ mọ́ ilé. Now tí èmi as a mother, tèmi àtàwọn ọ̀rẹ́ mi tó wà nínú ilé, tá a bá ń sọ̀rọ̀ nípa Facebook, tá a dẹ̀ ní àwọn ọmọ tó jẹ́ under 18, ṣé àwa lé wọn dànù? Abo rò pé wọn ò ní gbọ́ nǹkan tá à ń sọ. Àwọn ńgbà tí àwọn parents kan tó bá ń play show ẹ nínú ilé, ṣé wọ́n máa lé àwọn ọmọ wọn dànù? Tó bá wà ní kitchen tó ń sebẹ̀, tí wọ́n ń gbórí burúkú show ẹ tó ṣe. Títí show, how are you? Pẹ̀lẹ́. Tó ń gbórí burúkú show ẹ tó ń ṣe, tó ń gbọ́ ní kitchen, táwọn ọmọ wà sitting room. How are you, Títí? Pẹ̀lẹ́. God bless you my dear. Tó wà ní sitting room, táwọn ọmọ wọn tó ń ṣe show, tó ń gbọ́ orí burúkú show ẹ tó ń ṣe, táwọn ọmọ wọn wà ní sitting room, ṣé wọn ò ní máa gbọ́ pé ta ló ń sọ̀rọ̀ yẹn? Ta ni wèrè tó ń sọ̀rọ̀ yìí? Do you think pé ó dìgbà tí wọ́n bá click lórí page ẹnìkan
lèèyàn ń gbọ́ information àní wèrè ló jọ wèrè òun ló jọ tó àti adúpẹ́ lọ́wọ́ covid tó jẹ́ kó lọ sí school jẹ́ bẹ́ẹ̀ mo fẹ́ wá kìíní yẹn. mo ń bọ̀ o ẹ jẹ́ n bá wèrè wá orúkọ ẹ̀. Ìwọ tó ń ṣe nursing pé capacity of 2005 ó sọ pé gbogbo èèyàn no need to have capacity of improving otherwise. Tó bá jẹ́ pé adult nursing ló ṣe tàbí tó ṣe intellectual disability nursing táwa ṣe ní Ireland ó bá ní jẹ́ káráyé gbádùn rárá òun ní case load 20 òun ní kinní kan òun ti rí fún àwọn kan àwọn tó ń ṣiṣẹ́ ìṣáájú ẹ̀ ń kọ́ lórí ìkànnì wọ́n pọ̀ jáǹtì rẹ́rẹ́ Olúbùkọ́lá Jennifer how are you jáǹtì rẹ́rẹ́ ìwọ nìkan ni mental health nurse lórí ìkànnì ṣá tó jẹ́ pé tó bá sọ kankan àtọ̀ mental health nurse àtọ̀ mental health a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ òṣè nọ́ọ̀sì tó bá wá ṣe nọ́ọ̀sì nǹkan torí náà ni pé sórí gbogbo bó ṣe ń sọ̀rọ̀ yẹn àwọn tó máa access èèyàn wọ́n ti mọ̀ wípé ọpọlọ ẹ̀ ó ti dọ́bà wọ́n ti mọ̀ pé ayé ti gẹ̀ẹ́tì ẹ wọ́n ti mọ̀ pé o ò ní láárí wọ́n ti mọ̀ pé wọ́n ti gba sátidé lọ́wọ́ ẹ̀ wọ́n ti gbé Tuesday lé ẹ lọ́wọ́. mo wà pa Abídèmí Rita Akínlábí Àlùkò ọmọ mi how are you Akúoyè ọmọ ọba lọ fi princess sorúkọ ẹ náà ọmọ ọba Abídèmí ọmọ ọba ọmọ ọba ọmọ ọba Abídèmí ọmọ ọba mọmọrí balẹ̀ ọmọ ọba ọmọ ọba ọmọ ọba Abídèmí ọmọ ọba ọmọ ọba ọmọ ọba ọmọ ọba mọmọrí balẹ̀ ló àmì máa sìn. How are you Abídèmí? God bless you. Ẹ kú ti gbogbo ti dádì yín wọ́n wà ní pẹ̀bí lọ́wọ́ Ọlọ́run á jẹ́ kán jáde láyọ̀ àtàlàáfíà. God bless you my darling. Now bí mo ṣe ń sọ lọ ìwọ Yínká ẹlẹ́nu pẹ̀mú òjewùrẹ́ ẹlẹ́nu bàṣíà ẹlẹ́nu gbàṣíà kùkùlájà orí dàgíà ẹni àìjírí ẹni àìjíkò ẹni àìjírí ẹni àìjíkò ìwọ ní terms and conditions so terms and conditions ni pé ẹni tó bá rajà àwọn èèyàn tẹ́ bá gba lóònù ìwọ ló ṣẹ̀ṣẹ̀ máa sọ yẹn fún yàn. Yínká orí ẹ ti dàrú. Ukasat Kẹ́hìndé how are you my darling? God bless you. Alhamdulillah ọmọ tó sán ọmọ tó beautiful alájà pẹ̀lẹ́ ọkọ mi ní Saudi bá mi kí gbogbo àwọn Saudi. Now olórí burúkú ẹ Ọlọ́run ló mà ní o ṣe nọ́ọ̀sì ọdún mélòó tó bá wá pọ́dún mẹ́wàá nínú iṣẹ́ yìí ó máa ń jẹ́ kí ọkọ gbádùn ó tí ì pọ́dún 5 ló ti ń fi fìlàngà wá bá 6 o ó lọ bá 7 o ó lọ bá 10 o jọ nítorí Ọlọ́run oyè mélòó majority 70% or 75% of nurses are band 5 and they're staying there. They know what they're staying there for. Ìwọ ni gbogbo àwọn oyè wọ̀nyẹn jọ lójú lọ síbẹ̀ kó gbowó wálé ìwọ wọ́n lè aṣọ ẹ̀ pé ò lè ju band 6 yẹn lọ láyé yẹn gan tó bá gbà lọ́wọ́ ẹ̀ ìwọ yìí wò ó má jẹ́ gégùn fún ẹ a ní mo jókòó ti má ta ẹni ìwọ mọ̀ pé nǹkan tí wọ́n ń sọ lórí social media pé ó dáa ló máa sọ ní English ìyá tó ń bọ́ ọmọ ẹ̀ sùn bàbá tó ń bá step daughter ẹ̀ sùn ìyá tó bá step son ẹ̀ sùn àwọn tó ń dó lórí washing machine àwọn tó ń dó lórí fridge ẹni tó fẹ́ sọ̀rọ̀
òun fẹ́ ṣé wọ́n tiẹ̀ lọ́pọlọ lórí rárá ó lọ́pọlọ lórí ó ní a iota of brain báyìí kò sí nínú brain ẹ. If you have an iota of brain, you won't be encouraging promiscuity and all atrocity in relation to anything that will bring down the sexual health of human being. Orí ẹ ò pé inú ẹ bu òróòrùn sá. Àwa máa sọ̀rọ̀ tó bá tiẹ̀ wá jẹ́ pé ìwọ wa ni ó tiẹ̀ ti lò 20 years ó retire. Irú àwọn ìyálóde. Ó ti dé bí o olórí burúkú olòṣì òun lélẹ́yìn ó ní yẹn block ẹ. You don't have to be here. Mo gba ọkọ ẹ sábọ̀dù nìyẹn mo gbà n tó bá fẹ́ ṣe sí kó ṣe sí. Ẹ̀yin olófo olóṣì gbogbo kí lẹ̀ wá ń bí àwọn òǹdó orí pílátífọ̀mù ẹ̀yin wèrè tẹ́tí ń sọ̀sọ̀kúsọ àǹdórí pílátífọ̀mù ẹ̀yin wèrè ṣoré mi kò sẹ́ni tó win mi rí Yinka bring it on èmi àti ẹ ànódìjọ́ tó bá tó ṣe nọ́mà tí bá wù ẹ mo kàn ń wù ẹ ni ṣoré mi àti ẹ àjọ máa mú nǹkan lẹ̀ tó bá wá jẹ́ pé o ti wá wà 5 years in this profession 10 years 15 years 20 years àwọn kan ló ṣe nọ́ọ̀sì wọ́n ti jèrè ń bẹ̀ wọ́n rìtáyà ń bẹ̀ wọ́n gba owó tó ju owó yálà ẹ lọ ń bẹ̀ wọ́n ṣe ìdíbẹ̀ lọ́dún márùn-ún ó sọ̀rọ̀ mental health capacity tó o lè sọ nǹkan kan míì kó má sọ bó bá sọ̀rọ̀ orí burúkú ẹ ò ní fi nọ́ọ̀sì sí ṣùgbọ́n tó bá fẹ́ wá jàjà ẹnu wàá bá sàn ẹ wí kú mọ̀ pé òun gan dá ṣáká lẹ́nu ọ̀rọ̀ dá ṣáká lẹ́nu òun kò fẹ́ dá wọn lóhùn dá wa lóhùn olórí burúkú ló jọ olórí burúkú ló jọ ọmọ jákujàku ọmọ tí ò lágbà lórí ìkọ́ mo ní mo máa finger fucking orí ẹ torí ẹ máa blow máa finger fucking orí ẹ tí torí ẹ máa blow torí ẹ máa fọ́ tó máa ní nervous breakdown wó ra ẹ náà wò tọ́pù tèmi àti ẹ bá ń lọ wàláì wọ́n á kúnlẹ̀ fún ẹ lẹ́ẹ̀mẹ́fà torí pé 74 years old ló jọ. Your mental age is that of a 2-year-old and your physical age looks like 103. Ọrùn ẹ gùn gbogbo ẹ ṣe wàlà sí ẹ lọ́rùn ọrùn mi rèé. O were healthy in any way, psychologically, emotionally, even financially you are not healthy. Ó dáa ó burẹ́wà lọ́mọ ọpọlọ orí ẹbí tá yán 2-year-old gan gbọ́n jù ẹ lọ. Ta ló wá sọ̀rọ̀ terms and conditions kí ló ń tà tó ń sọ̀rọ̀ terms and conditions ṣé okó àtòbò ló ń tà tó ń sọ̀rọ̀ terms àbí ṣàbáríkòlò tàbárí ṣòṣì ṣàbárí wèrè tó ń kó káàkiri ọwọ́ ẹ ti jábọ́. Yes, wrinkle everywhere. She's a pathetic failure, a failure to the core, a failed mother. Ìyá tó mu sìgá tó fi ń gbégbó. Ẹ sábọ̀dù mu sìgá kò mú gbó mọ́ tiẹ̀. Wọ́n mú gbó mọ́ tiẹ̀. Lórí burúkú ọmọ játijàti. Tí bá kàn ń wù ẹ́ mò ń wù ẹ́ ni. Mò ń wù ẹ́. Abẹ́ ẹ tá tán kọlẹ̀. Ní term and condition ìrora. Màá wá máa wò tó bá ń sọ̀rọ̀ nursing ìgbà tó tiẹ̀ wá school of nursing yẹn ló ti ẹ̀ ga jù. Màá máa rẹ́rìn gbogbo wa ń wù ẹ́ à ń rẹ́rìn. Bísí wèrè olórí lápé they are all nurses. Ọ̀túnba Tọ́ládé they are all nurses. Erelu nọ́ọ̀sì ni Gbémi Ògúdìmú nọ́ọ̀sì ni Kẹ́mi Àjàyí nọ́ọ̀sì ni.
ìdajì àwọn tí mo dárúkọ èdè are mental health nurses. Oríwọ kọ́ wá ṣe jágbajàgba kan máa ń sọ̀rọ̀ bíi tiẹ̀ ìwọ ní case load ìwọ nìkan ló wá jẹ́ mental health nurse kí ló mú gan? Ṣùgbọ́n mi ti lọ gbogbo eyín ẹ ti rọ́tìn ò dáa ahọ́n dúdú gbogbo egungun ṣe wálawàla. Ó ti ní nervous breakdown tó bá rẹ́ni sọ fún ẹ tabakọ̀ ń wù ẹ́ ràn à ń wù ẹ́ ràn ni. Ò dáhùn nǹkan tèmi ti wá bẹ́ẹ̀ láàárọ̀ yìí ni pé àwọn proof pé òun wo show wa ni àwọn nǹkan tó ń sọ yẹn àwọn ọ̀rọ̀ mi dẹ̀ ń get at you. Mo rí tó sọ̀rọ̀ Ọláṣẹ́ni níjẹta Ọláṣẹ́ni tẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀yìn báwo ló ṣe mọ̀ pá ń sọ̀rọ̀ Ọláṣẹ́ni tó bá wo show wa tó bá wo Àdùnní Essential báwo ni tó bá wo show wa àwa Ìfọláṣadé Gárúbà àwa yìí tó bá wo show wa báwo ló ṣe mọ̀ pa sọ̀rọ̀ Ọláṣẹ́ni yẹn 10 years lòun ti ń bá ṣe in fact sexual kìíní wọn ó strong gan òbò òun nìyẹn tó bá kọ òbò òun ló máa sáré pé kó táré dà àṣẹ 2 minutes àṣẹ. Anyway, let me tell you about something. 2 minutes gbogbo ìta àwọn máa ń sọ nǹkan tó ń fẹ́ sọ ní 2 seconds. Ọláṣẹ́ni is a 2 seconds man. 2 minutes man is a very good sex. A man that have something to do with you, sexual intercourse with you, and come within 2 minutes, 3 minutes. That is the best way. Tolo tetima re wogon, excluding foreplay. But the actual penetration, Ọláṣẹ́ni is 2 seconds. Olórí burúkú, ọmọ tí ò dáa. Mo dúpẹ́ pò sẹ́ pò ṣàwọn mistake kan yẹn ó dẹ̀ sì ń ṣe ló dẹ̀ tútù ṣe títí dàárọ̀ yìí ó sì ṣe títí di àárọ̀ yìí ó sì ń ṣe mistake títí dàárọ̀ yìí Bọ́lá Ìnà how are you òtítọ́ koro sister mi how are you ó sì ń ṣe mistake yẹn títí dàárọ̀ yìí tí bá sọ fún ẹ pé mo máa lé ẹ kúrò lórí Facebook àti YouTube àti TikTok eré kọ́ ni mò ń bẹ́ẹ̀ ṣe mi ò fi time sí ṣùgbọ́n at the end of the day o máa sá lọ ni nítorí nígbà tó bá mọ nǹkan tó ń sọ mọ́ tó ti ní nervous breakdown tó ti wà emotionally drained you won't be able to come until you change your ways. Nta bẹ́ẹ̀ sọ nìyẹn change your ways. Change your ways. Stop teaching people. Stop promoting immorality. Because your man is a 2 seconds man doesn't mean that all men are like that. And you don't have to tell all men to go about seeking for sex where they should not be. You promoting insects. Telling a grown-up man to be having sex with his daughter, with his stepdaughter. Promoting immorality. Telling neighbors to go to the other neighbor and go and have sex with them. That's what we are saying. We are telling you that what you are doing on the internet is not good. You are telling me that everybody has capacity and that is why they are on your show. You are incapacitating them. You are incapacitating them. They have capacity. When they come on your show, you incapacitate them. You make them to lack capacity on your show. And the fact that people are adult does not make them to have capacity. That is why we say whatever you are saying on your platform is not good. Everybody is saying it. I'm not the only one that is saying it. As a UK nurse, I have to stop you from saying those things. Stop telling children to have sex with their mother. Stop telling father-in-laws to have sex with their daughter-in-law. Stop it. That's what we are saying. Stop promoting immorality.
within the Yoruba community. This thing goes against our culture and our tradition. Stop telling married women that if their husband is not having sex with them for 3 hours, then their husband is not good enough. That you have a platform where you can give all men to them that will have sex with them for 5 hours non-stop. That is what we are saying, Yinka TNT. You need to be assessed. Your brain needs to be reset. That is what everybody is saying. We say no to your shenanigans. You will now come. Who among all the nurses here will you see will come and talk about their place of work on the internet? It is only you. I have 20 cases. So go and tell your band 7 nurse or your administrator that you are burnt out. If you are burnt out, go on holiday. Stop advising people in the Islamic community, women in the Islamic community, to have sex. Threesome. Stop promoting it. Stop saying that there is a sexual enhancement, harbor mercy that can make them have sex with 10 women at a go on the same bed. That is what we are saying. Enough of your shenanigans on the internet. When you stop all this rubbish that you are doing, then people will not come for you. People will not come for you. That's what we're talking about. Change your ways. Stop promoting rubbish, immorality. Stop it. How many of you have just fucked inside the deep freezer? How many of stop it, Yinka. Telling women to go inside the deep freezer and lay with their husband. How many of you have just fucked at the roundabout? Stop it, Yinka. How many of you have gone swimming with your boyfriend and then inside the swimming pool you start having sexual intercourse? Stop it, Yinka. Stop it. That's what we're talking about. Stop promoting sexual activity in public places. How many women have sexual intercourse at the bus stop? That is what you are saying. We're saying no to such things. We, the Yoruba community, Nigerian Yoruba community, we said no to all your shows in all entirety. It's full of immorality. It's against our culture. Even the people in the Western world, they don't talk like you do. How many of you women have they sexual intercourse with at the bus stop? Come and give your talk for £50. Is that a nice thing to hear? How many women have they fucked? Have sexual intercourse with inside the deep freezer? That is what you are saying on your platform. And we say no to it. And you say it's not getting onto you. It's getting. I just want, this show is for people to know that it's getting onto you. Look at your physical appearance. Look at your physical appearance, Yinka. You look like a ghost. If I see you in the middle of the night, I will run away. You don't look like a normal human being. Oh, it's not getting onto me because whatever they are saying, it doesn't have a substance in it. It's only what you are saying that has substance. Ìwọ nìkan ló gbọ́n. Ìwọ nìkan kọ́ ló gbọ́n. Mental health nurse sọnù. Ìwọ nìkan ṣákọ́ ló mọ̀ye. Tó bá gbọ́n tó lẹ́nìkan ò gbọ́n. Kí ni Yorùbá sọ? Ìwọ ṣá lọ̀gá ọ̀bọ. Ọ̀gá ọ̀bọ nìyẹn ò lọ́pọlọ ayan. Mi ní time ẹ púpọ̀. Bẹ́ẹ̀ ni, back to sender.
So Fọláṣadé Garuba, how are you? Enough of your shenanigans. Ò ń ṣọmọ, wọn ò tọ́ ẹ nílé eré, wọn ò bí ẹ nílé eré. Ìyá ẹ dẹ̀ ìyá tó bí ẹ ìyá dáadáa ni, ṣùgbọ́n ìwọ tó ti òbú ẹ jáde ọmọ burúkú ni ẹ. Ọ̀bàyéjẹ́. Mo tún wá rán ẹ létí láàárọ̀ yìí. Àdàbí Yinka tó o bá ti ba ilé ẹyọ kan jẹ́ rí. Àdàbí tó o bá sọ yìí pé àwọn obìnrin ó dàbẹ̀ ṣe ń ju òhò yín síta o, kọ́ má bá yín wí o, obìnrin tó bá ti jù wọn síta ẹ fọwọ́ ra wọn lórí o. Obìnrin tó bá ṣe tírísọ̀n gbogbo àwọn tíṣù wọn bá jáde fáńtásì yín ni o, ẹ jẹ́ kó máa gbádùn o, ẹ má bá wọn wí o. Àdàbí tó o bá sọ. Àdàbí èmi tó o rò lọ́kàn ẹ tó o mọ̀ pé mi ló dẹ̀ ń bá wí pé o fẹ́ gbaṣẹ́ lẹ́nu mi. Àdàbí ní gbogbo ìṣẹ̀lẹ̀ burúkú tó wà nílé ayé yìí ò ní ṣẹlẹ̀ sí ẹ. ṣe bó ṣépè pé kán máa pé ẹ má wá wò mí, ẹni tó bá wù ẹ báyìí ló máa rí. O mọ̀ pé àwọn tó wà lórí platform ẹ ló ṣépè fún. Ìwọ dẹ̀ ń wò wá, àwa ń wò ẹ nítorí pé kí ni ìwọ náà ń wò wá. Wọ́n ń gbé sí ẹ létí o dẹ̀ ń gbọ́. Lórí burúkú ọmọ játijàti. Ọmọ játijàti. Ọmọ játijàti. Àwọn nǹkan tó fún ẹ ní fáńsásì tiẹ̀ nìyẹn kó máa gbọ́ bí wọ́n ṣe ń bóbìnrin míì sùn. Ìyẹn ni fáńtásì tiẹ̀. Ẹjọ́ báwo ló ṣe rí lórí freezer tó bá gbé yín sórí freezer àti lórí washing machine? Báwo ló ṣe rí? Wọ́n bá gbé yín sórí washing machine, ṣídẹ̀ yín máa ń dún pàpàpà. Ṣédọ̀ yín máa dún pàpàpàpà lórí ẹ̀. Báwo ló ṣe máa ń rí? Kó máa dún obìnrin míì kó máa gbọ́ káwọn yẹn máa sọ òun ní fáńtásì tiẹ̀. And such things are not allowed in the Yoruba community. And if you want to really do your show, do it in English. Stop saying jẹ́ sọ Yorùbá ní kẹsọ. O fẹ́ bà Yorùbá jẹ́ fún wa, o fẹ́ bà ilẹ̀ wa jẹ́, ilẹ̀ adúláwọ̀, o fẹ́ bàjẹ́ tó jẹ́ pé òun ni the best. Black is beautiful. Black culture is the best of the best in the whole wide world. O fẹ́ bàjẹ́ fún wa. Ẹni tó bá fẹ́ bà culture wa jẹ́, tó ń sọ̀rọ̀ rádaràda, tó ń sọ̀rọ̀ ṣàkáṣàká sí culture wa, níbi tí ó wà sacred, níbi ìbálòpọ̀ ọkùnrin àti obìnrin, tó ń fẹnu ṣátá ẹ̀, tó ń fẹnu bàjẹ́, tó fẹ́ kọ́ wọn níkọ̀kúkọ̀, onítọ̀hún ò ní jèrè. Alálẹ̀ ilẹ̀ Yorùbá ò ní jẹ́ kó jèrè. Bó o ní gbogbo red passport ayé ẹ̀ ò ní jèrè ìlú yẹn. Tó bá kò ní kó dọ̀la kó o bá fẹ́ jèrè ìlú tó wá, wàá ṣòfò dànù ni. Ẹni bá fẹ́ bà ilẹ̀ adúláwọ̀ jẹ́ kó fẹ́ pé torí pé o wà lókè òkun o fẹ́ bà ilẹ̀ adúláwọ̀ jẹ́. Ohun tí Bíbélì gan lòdì sí tó pa odidi ìlú kan run, Sódómù and Gòmórà, tí wọ́n encourage àwọn ọkùnrin àtàwọn obìnrin kó máa sodomize ara wọn. Ẹni bá ṣe irú ẹ̀, ẹni bá encourage irú ẹ̀, tó encourage threesome, tó encourage fivesome, tó encourage kí bàbá bọ́mọ sùn, tó encourage kí stepfather kó bá stepdaughter sùn àti stepmother kó bá stepson náà sùn, ẹni náà ò ní jèrè ibikíbi tó bá wà. Kò tiẹ̀ ní jèrè ọmọ ni. A ò ní rí bá ti ṣe kò ní rọ́nà gbégbà. A ó lè máa dùn fún lónìí tó bá dọ̀la gbogbo nǹkan ní ẹ̀ máa parun ní lórúkọ Jésù tí mò ń sìn. Kí ló dé? Kí ló ń ju ẹ lówó tán fi jólẹ̀? Ẹnikẹ́ni tá a bí nínú obìnrin, either by normal delivery or cesarean section, surrogacy náà fi bí ẹni, IVF ni wọ́n fi bí ẹni, ìtọ́rí kan fi bí ẹni. Àfi tí ò bá ń ṣobìnrin ló gbé ẹ síkùn ṣáá ni tọ́jẹ̀ wá bí ẹ by normal delivery or cesarean section tí tó dún wẹ́ẹ̀ nígbà tán bí ẹ. Tó o bá fẹ́ bà the sacred nature of sexuality and sexual intercourse àti sexuality and sexual intercourse and sexual health of both female and male, tó bá fẹ́ bàjẹ́, encouraging promiscuity and immorality because you are abroad, you are in the United Kingdom, you are bent on destroying what the Lord God said is sacred, and you are encouraging threesome, foursome, sodomy, sodomization, immorality. You are encouraging immoral sexual acts within the family unit. Such person
ní orúkọ Jésù ilẹ̀ alanu agbẹ́ni náà mì gbogbo nǹkan tó ń ṣe dáadáa tínú ẹ fi ń dùn ẹ̀kọ́ ni iṣẹ́ ẹ ní àwọn ọmọ ẹ ní ilé ẹ ní góòdì ẹ ní aṣọ ẹ ní ọkọ ẹ ní ilẹ̀ alanu kó gbé mì lórúkọ Jésù. Ta ló ń bẹ ta yín? Ta ló ń bẹ ta yín? Ta ló ń bẹ ta yín? Adá ẹ mọ̀ bàjẹ́. Adẹ̀dá àwọn tó ń ṣe rere mọ̀. Olótìǹbọ̀ tó lókun lọ́rùn. A ní kó yé promote immorality. Kó dẹ̀ má bà culture àwa Yorùbá adúláwọ̀ jẹ́. It's against our culture. Sodomization is against our culture. It's against our religion. In both religion. Threesome is against our religion. It's against our culture. Having sexual interaction, sex, is against our culture. And these are all the things that you are promoting, that we're talking about. Come out. Thank God you went to school of nursing. If you hadn't gone to school of nursing, what would we be talking about mental capacity? People that doesn't go to school of nursing, they all know, everybody knew or knows about mental capacity. Is there on Google. You don't have to be a nurse to know anything about mental capacity. You don't have to. The fact that people have capacity does not mean that you teach them things that are wrong, that are morally wrong. That's what we're talking about. That's what we're talking about. And you want to justify whatever you are doing because of your nursing skill? Is that what the ethics of nursing teaches you? To come out and be teaching people how to sodomize? Is that what nursing profession teaches you? Is that what it teaches you? Does nursing profession teach you that you should encourage people that are exhibitionists to continue to exhibit their private parts in public? Is that why you said women that they have sexual interaction with at the bus stop should come and tell you their experience? Yinka, enough of your shenanigans. Enough. Very unprofessional. Very unprofessional. Anyway, I'm going to stop here because I'm getting angry, and I don't want to get angry. I really don't want to get angry. Luku Oshisko Lombeja, you are such a nonsensical person. You know, you are such a foolish person. Yeah. Whatever, you're just saying things. If you have those fantasy, you can do it with your partner, Olasheni. The two of you are rubbish people. Two of you are rubbish people. But to tell me that whatever I'm saying on this platform is not getting at you, it's getting at you. And you are responding stylishly in a subtle and a gentle way. You are saying, I'm going to change my way. That is what you are saying. Exactly what you are saying. Because you came this morning and said, you have done some bad things. Yes, a lot of bad things. You've ruined so many homes. You've ruined so many lives. You've ruined so many homes. You've ruined so many lives.
You've sent so many people, so many women. You've broken their marriage. You've set them into the dungeon of depression. You've made them to do what they think they cannot do in a million years. And they are regretting because they are on your platform. And those of them that are on your platform, that are eulogizing you, they just want to put you on the pinnacle of a hill and then tip you down. And your fall will be so terrible. Kí n tó máa lọ ní orúkọ Jésù, ẹnikẹ́ni tá a bí nínú obìnrin either by normal delivery or cesarean section tó bá fẹ́ ba yé àwọn obìnrin jẹ́ knowingly or unknowingly, tó fẹ́ ba lé wọn jẹ́, tó fẹ́ ba yé àwọn ọmọ wa obìnrin jẹ́, tó encourage sodomy tó ní kó máa dófùrọ̀ wọn, ayé ẹ̀ máa bàjẹ́ ni. Gbogbo ohun tó ṣẹlẹ̀ sí Sodom and Gomorrah nínú Bible á ṣẹlẹ̀ sí tọmọtọmọ, tọkọtọkọ, tilétilé, tìdílé. Ọlọ́run á parun ni. Ọlọ́run á parú ẹ̀dá bẹ́ẹ̀ run ni lórúkọ Jésù. Àdàbí tí Ọlọ́run ò bá pa Sodom and Gomorrah rẹ́ nítorí pé wọ́n ń ṣe sodomy. Ṣùgbọ́n tọ́lọ́run bá pa Sodom and Gomorrah rẹ́ nítorí wọ́n ń ṣe threesome, nítorí wọ́n ń ṣe sodomy, nítorí pé wọ́n ń ṣe gay, nítorí pé wọ́n ń ṣe gbogbo nǹkan, Ọlọ́run á pa ẹni náà rẹ́ pátápátá tó ń promote ẹ̀ níran Yorùbá tó dẹ̀ sọ pé òun jẹ́ ọmọ Yorùbá. Ọlọ́run á pa ayé ẹ rẹ́ pátápátá ní orúkọ Jésù tó ń promote immorality nínú culture wa, tó fẹ́ bà culture Yorùbá jẹ́. Ẹnikẹ́ni ni mo sọ, ìbájọkùnrin ìbájọbìnrin tó wá ń dúró tó sásá bẹ́ẹ̀ pé mo wà nílùú òyìnbó sẹ̀, mo òyìnbó tó gbọ́ ṣẹ́wó kọ́bọ̀kọ́bọ̀.